Ẹ̀kálẹ́ o, ẹ̀kálẹ́, ẹ̀kálẹ́. A kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire, a kí wa lílé lóko lẹ́yìn odi. Koiki Media bring the work closer to your doorstep. A kí yín jákèjádò gbogbo àgbáláyé ibi tí gbogbo ọmọ Yorùbá sodo sí, gbogbo ibi tí ẹnì kankan wà wípé a kú weekend o. Weekend ní òní weekend wa lágbára àṣẹ wọn tó nílẹ̀. A ní tẹjúlẹ̀ mọ́lẹ̀ o, lágbára àṣẹ wọn tó nílẹ̀. Bí ẹ ti ń wọlé, ẹ bá wa gbọ́wọ́ lé share button kí ẹ jẹ́ kó kan gbogbo àwọn ará ilé àtàrà oko. Ẹ bá wa gbọ́wọ́ lé share button náà. Ká tó fọ̀rọ̀ jomi tó rọrùn létí èní, nítorí pé ó ń bọ̀ ó dé tán, ó dé sí ẹ̀yìnkùlé olúkálùkù. Ó ti kan gbogbo wa o. Gẹ́gẹ́ bá ṣe máa ń sọ, a ní nígbà tí Nàìjíríà bá bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ sí everybody, a ní bóyá ojú everybody máa wọ́n gbà yẹn. Ariwo tí bàbá wa bàbá Emeritus Adébánjí Akíntóyè, ariwo tí wọ́n pa, bóyá ó máa yé wa ń gbà yẹn. Ẹ kálẹ́ lẹ́ẹ̀kan sí, a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ wa pé a kú weekend. Weekend ní òní weekend yín o, kò ní weekend mi, kò ní weekend yín, kò ní weekend gbogbo ẹ̀yin fans wa pátápátá, gbogbo ẹ̀yin ajìjàgbara tí ẹ dúró tán, kò ní weekend yín lágbára àṣẹ ọwọ́ tó nílẹ̀. A kí ẹ kú iṣẹ́ àtàárọ̀, a kú kó lè dá o, kú ìfọmọ ènìyàn ṣe. Bí ẹ ti wá ń wọlé, ẹ bá gbọ́ lé share button. Ọwọ́ tí ẹ fi tẹ̀ náà, ẹ ní fi gbọ́mọ sí o lágbára àṣẹ àwọn tó nílẹ̀. A kí yín pé ẹ kálẹ́ o. Ẹ bá wa gbọ́wọ́ lé share button, ẹ bá wa gbọ́ lé share button. Ẹ bá wa share, ẹ jọ̀ọ́, àbẹ̀yìn ní àrọ̀ yín ni. Ẹ bá wa share. Ó dáa, ẹ jẹ́ ká wọnú ètò náà lọ fún títè ní. Tí a bá ń sọ wípé ó dé tán o, ọ̀rọ̀ bandit wá dàbí tó bá ń sọ̀rọ̀ Jésù tí wọ́n ní ó máa dé bí olè lóru. Bẹ́ẹ̀ mà lọ̀rọ̀ bandit ṣe rí. Àbí ẹ mọ̀ pé bí olè lóru nísìn. Orí nígbà tí bàbá wa, bàbá dáadáa, bàbá Emeritus Adébánjí Akíntóyè tí wọ́n kọ́kọ́ ń pariwo, ó dàbẹ́ ni pé lójú ẹ̀yin ọmọ Yorùbá, ó dàbẹ́ ni pé ẹ̀yin ọmọ Yorùbá kan, ó dàbẹ́ ni pé bàbá ò mọ̀ kan tí wọ́n ń sọ ń gbà yẹn lójú tí. Ṣùgbọ́n nísìn ó ń bọ̀ tí wọ́n ń sọ wípé àwọn láńdẹ́ẹ̀dì ó ti wá dé ẹ̀yìnkùlé olúkálùkù sí. Kódà tí ẹ bá wo àwòrán tó wà ní ọwọ́ ìsàlẹ̀ níbi tí bọ́ọ̀sì wà tí bandit tán ti ní bandit lọ́ọ̀ṣì àtàkì, tí ẹ bá wo mọ́tò yẹn dáadáa, ẹ máa rí i pé ẹ jẹ́ bá gbọ́ lé share button, ẹ má bínú. Ó ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ bẹ́ẹ̀ bọ́ ẹ ní.
ẹ má bínú sí wa, ẹ bá gbọ́ léṣẹ́ bọ́tì à receive call ni. Gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tẹ́ ẹ wò yìí bọ́ọ̀sì tẹ́ ẹ wò yìí local government mi ló ti gbéra, local government mi ló ti gbéra, ó ń lọ Àbújá. Local government tèmi ló ti gbéra tó dé Kogi state Líkàbà, kódà kò tí ì rìn jìnnà rárá tí ó ti pàdé àwọn ará ibi. Kí ló jẹ́ kí n mọ̀ wípé bọ́ọ̀sì local government ti tọ̀dọ̀ mi ní nígbà tí mo post ẹ̀ lè sí orí status mi. Ọmọ ọ̀dọ̀ wa kan ló wá rí, wá ní pé bọ́ọ̀sì ẹ pé ṣé mo mọ bó ṣe jẹ́, mo wá ní pé rárá o, wá ní pé pé ìlú belébelé mà ní ó mà ti gbéra, pé ọmọ ìlú belé ni so local government wa ní bọ́ọ̀sì tẹ̀ ti gbéra tí mo dẹ̀ post ẹ̀ láti àná tí mi dẹ̀ mọ̀, ó wá ní pé bẹ́ẹ̀ ni. Mo wá ní okay, ṣe ti wá rí pé ó ti ń kọ lúkálùkù ń sìn. Ní bí a ṣe ń sọ̀rọ̀ yìí, ṣe mọ̀ pé àwa ọmọ Yorùbá akáwọ́ gbóra ni, kò sí action kankan, kò sí anything. Ẹ já wo àwọn ọmọ Niger Delta, wọ́n múra tán ni. Ìyáláyà bandit tó bá wá bídá kó wọbẹ̀ lọ á jẹ́. Ṣèbẹ́ eré lè tó àwọn tó wọbẹ̀ lé bíi 3 to 4 days ago, ṣèbẹ́ rí mọ́ ẹ jẹ́ wòtòwòtò ní. Nígbà tó jẹ́ pé àwọn ọmọ nǹkan tó ń ṣe tó ń gbọ́n tiwọn. Ṣèbí àwa máa ń bú àwọn ọmọ Niger Delta ní, a máa ní wọn kàwé. Èébú kan tí ó kọ́mọ̀ sí Yorùbá nìyẹn, kọ́ máa bú àwọn ọmọ Niger Delta. Wọ́n ní ṣé àwọn ló rán wọn kọ́ máa kàwé ni, ṣèbí wọn ń kàwé ni, wọn ń kàwé sí ṣùgbọ́n wọ́n lè defend ilẹ̀ tiwọn kí terrorist má bàa gbà mọ́ wọn lọ́wọ́. Ẹ wá rí i pé ó pè wọ́n jura báyìí. Gbogbo ìwé táwa kà ẹ bá wa sọ, kí wá ní àǹfààní ìwé ta kà ń sìn? Kí ni àǹfààní ìwé tí Yorùbá ń kà? Kí ni àǹfààní ẹ̀? The only àǹfààní kan tó yọ ọ́ lẹ̀ fún Yorùbá ni pé ká fi bára wa jà. Very easy láti bára wa jà, láti attack ara wa. Very easy láti gbéra wa lọ sílé ẹjọ́. Very easy láti gba dúkìá onídúkìá tí òun ṣe ti wá, láti gbà mọ́ra. Ṣó tán yín bí òótọ́ o, ṣó tán yín bí òótọ́ o. Àwíwíwí ẹlẹ́ ò ní gbà, ṣó tán yín bí òótọ́ o. Nígbà tó ti wá rí báyìí sìn, a béèrè kí ni ọ̀nà àbáyọ báyìí. Kò sí èèyàn tó lè respond. Ta la respond sí sírú ẹ̀? Kí ni ọ̀nà àbáyọ? Kí ni àtúnṣe? Kí ni ọ̀nà àbáyọ? Kò sẹ́ni tó lè respond. Ẹni tọ́lọ́run rán sí yín, tọ́lọ́run fi ṣe mẹ̀sáyà wá nílẹ̀ Yorùbá, ṣé kò ti wá tán fún yín báyìí? Lè dànù, ẹlẹ́ẹ̀fẹ́ rí, ẹ lóun lọ̀tá yín. Ṣé ti wá gbà pé ẹ̀yin lọ̀tá ara yín sìn? Ṣé a ti gbà pé àwa lọ̀tá ara wa? Ohun tó ń dùn mí ni wípé now nígbà tí gbogbo ẹ̀yà Nàìjíríà ń sìn, tí gbogbo ẹ̀yà dúró tán láti defend ilẹ̀ wọn, nítorí pé tẹ bá wo Fúlàní táwọn náà tí wọ́n ń ṣe nǹkan tí wọ́n ṣe yìí, ṣùgbọ́n wọn náà fẹ́ gbalẹ̀ ni, tó túmọ̀ sí pé àwọn fẹ́ gba ìlú ní tiwọn. Àwọn dúró tán pé àwọn fẹ́ kojú ìjà sí yín, láti bá yín jà, láti gbalẹ̀ yín.
láti gba gbogbo dúkìá yín. Kí wá ní ìgbésẹ̀, kí ni àtúnṣe táwa ti ṣe, kí ni ìmúrasílẹ̀, kí ni ìmúrasílẹ̀ tiwa, kí ni ìmúrasílẹ̀ tiwa. Mo sọ, mo ní bàbá wa Ìbà Gani Adams tó bá tẹ̀ wá nídìí tí wọ́n fi lè gbèjà wá, tó bá wá nídìí tí wọ́n fi lè gbèjà wá, ṣé the best solution ni wípé kí bàbá ìwà máa attack everybody kiri? Ṣé the best solution nìyẹn? Lóòótọ́ wọ́n ti wọ́n yín bọ̀ nǹkan, but ṣé the best solution ni wípé kẹ́ máa attack ọmọ Yorùbá? Torí pé tí a bá tún wò lọ, ta tún wò bọ̀ ń sìn, ó dà pé bàbá Ọọ̀ni ní Ìbà Gani Adams, orí bàbá Ìbà Ọọ̀ni ní orí bàbá wa Ọọ̀ni ní Ìbà Gani Adams ń tún àtàkì lọ́wọ́lọ́wọ́ sí. Ọlọ́run ṣeun, wọ́n tún jáwọ́ lọ́rọ̀ chief àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún yẹn. Ṣe rí bàbá wa Ìbà Gani Adams, àmọ̀ràn kan lèmi fẹ́ gbà yín. Mo lè má tó gbà yín lámọ̀ràn, ṣùgbọ́n àmọ̀ràn ẹyọ kan tèmi kàn máa gbà yín ni wípé for now ẹ tiẹ̀ dákẹ́. Tẹ́ ẹ̀ bá ní anything láti ṣe, ẹ dákẹ́. Dàn wípé kẹ́tù wá máa attack everybody kiri. Kẹ́tù wá máa attack everybody. Ẹ dákẹ́, because tó bá di ìgbà tí olóyè attack olóyè, àmọ́ nǹkan tí bàbá gbà lọ́wọ́ yín, bàbá ò dẹ̀ gba anything. Bí ò ṣe pé bóyá tó bá sọ pé èèyàn ń lára èèyàn, ẹ má bínú fún wọ́ọ̀dù tí mo lò yẹn, ṣùgbọ́n ó fẹ́ jọra náà bẹ́ẹ̀. Ó fẹ́ jọra bẹ́ẹ̀. Tí a bá wo olóyè, ká ní pé ènìyàn bíi ti Ìbà Gani Adams ní chief, ṣe mọ̀ pé wọ́n á ti tiwọ́ bọ ìwé láti ìgbà tó ti wà líkútọ́nú yẹn, wọ́n á ti tiwọ́ síwèé fún federal government. Ẹ̀mọye tán gbé lọ bá wọn bẹ́ẹ̀ ni. Ibi tí wọ́n ti máa ń mọ ojúlówó ajìjàǹgbara nìyẹn, kí wọ́n fi owó lọ ẹ́ kó reject ẹ̀. Wọ́n fi lọ olóyè náà wá. Bẹ́ẹ̀ ló ṣe yẹ kó ṣe máa rí tí èèyàn bá pera ilé ajìjàgbara. Ẹ wò ìyá tọ́ṣẹ̀ tó gbé báyìí sìn ní Kogi State. Ní Ìkàbà 60 million naira lọ́ndì má dì fún sìn. 60 million nínú kòsí nínú kòsí 60 million tí àwọn ará ibi bá faraya pé oye tí wọ́n fẹ́ gbà láti nìyẹn. Ṣé ẹ mọ̀ pé ọmọ Yorùbá dẹ̀ máa wá síta, ìyẹn ló wá máa ń bọ́dà máìdì mi. Wọ́n á ní kòsí, wọ́n á dẹ̀ da owó yẹn á pé wọ́n á wá síta, wọ́n á dẹ̀ tún lọ kó fún ajínigbé. Ṣùgbọ́n tó máa wá ń sọ fún àwọn èèyàn wa wípé bóyá ẹja dáwó kìíní kan ta lè fi secure ìlú wa, láyé wọn níbi iṣẹ́ o.
ó ní àwọn àkíyèsí kan tí mò ń pe àwọn ìlú kan tèmi súnmọ́ nsìn pé ẹja ṣe belé ẹja ṣe belé ẹja lọ rà kọ belé ká fi ṣe belé ká ṣe belé ká ṣe belé tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ṣe wọ́n gbogbo wọn keep mutu nísìn wọn ò sọ anything torí pé ó ti involve owó èmi kọ́ lẹ dẹ̀ fẹ́ dáwó fún èmi kọ́ ni mo fẹ́ lọ bá yín ra nǹkan tí mo ní kẹ́ lọ rà wọ́n rí bí idea tó dáa bí àmọ̀ràn tó dáa ṣùgbọ́n àti lè pé wọ́n jẹ́ ká towó jọ́sìn ká lọ rà very very difficult ṣùgbọ́n tó bá ti wá tó àsìkò tí wọ́n fẹ́ máa jí yín gbé lẹ́yìn kọ̀ọ̀kan tán jí yín gbé ẹ wá jáde síta ẹ wá máa dá owó Nigeria police wọ́n ti ń ṣe kọ̀ọ̀kan nísìn tó ń múnú èmi dùn tí wọ́n bá dẹ̀ lè ṣe kanlẹ̀ inú mi á wá dùn kanlẹ̀ náà gbogbo bí wọ́n ṣe ń withdraw security lẹ́yìn àwọn top politician inú mi really dùn sí inú mi dùn gan nítorí pé ó ti ń kọfí ti ń fojú múmu wọn wípé àwa nìkan kọ́ la máa jẹ breakfast yẹn mo dẹ̀ mọ̀ pé àwọn bandit yẹn náà mo mọ̀ pé àwọn náà ti ń gbọ́ bẹ́ẹ̀ yẹn àwọn náà ti gbọ́ bí AIG police bó ṣe declare ẹ withdraw gbogbo security tó wà lẹ́yìn wọn ẹ withdraw ẹ kódà tẹ bá tún lè àdè àwọn ọmọ wọn sí tẹ bá lè àdè àwọn ọmọ wọn wípé dandan o kàn lọ join Nàìjíríà mi so ìgbà yẹn làwa mọ̀ pé àwa nìkan kọ́ ni nítorí pé wọ́n ti ń sọ wípé àwọn fẹ́ máa recruit Nigeria youth tó bá ti above 18 years by fire by force lọ ni wọ́n fẹ́ máa fi recruit ó sì ẹ jẹ́ kí àwọn ọmọ Nigeria politician kẹ́ kọ́kọ́ recruit wọn ná àtàwọn ọmọ former governors former senators ẹ recruit wọn ná wọn lọ bá yín dọ́bẹ̀ wò Engineer Olúṣèyí Mákindé Babájídé Sanwó-Olú Dàpọ̀ Abíọ́dún Oyèbánjí Ayédàtiwa Adélékè kí lẹ̀ ń ṣe ǹjẹ́ àwọn pípò tiẹ̀ lójú tí wọ́n ń tì báyìí ilẹ̀ Yorùbá tẹ́tí fi kó dúkìá jọ ó wá ń ṣubú lọ ẹ̀dẹ̀ sì dákẹ́ ẹ̀ ń wò níran no action mo wá ń wò lénìí mo ń wò nínú pépà lénìí tí Ayédàtiwa ló fẹ́ employ 500 àmọ̀tẹ́kùn ojú máa gbà mí tì fún ẹ Ayédàtiwa 500 àmọ̀tẹ́kùn just 500 ṣé 500 àmọ̀tẹ́kùn
tí 500 àmọ̀tẹ́kùn gan bá wà nínú Àkúrẹ́ nìkan ni o, ṣé kò tó bẹ́ẹ̀, ṣé kò jù bẹ́ẹ̀ lọ ni? Wàá fẹ́ employ 500 àmọ̀tẹ́kùn. How much is 500 pẹ̀lú population Ondo State? Ẹ fẹ́ employ just 500 àmọ̀tẹ́kùn. Ẹ bá a gbọ́ lé share button ẹ jọ̀ọ́, ọwọ́ tí ẹ fi ń tẹ̀ ẹ́ ní fi gbọ́mọ sí. Ẹ bá a gbọ́ lé share button ẹ jọ̀ọ́, ẹ bá wa share program yẹn ò lọ bá ṣe ń fẹ́, ẹ bá wa gbọ́ lé share. Ó jẹ́ nǹkan tó gbà mí lójú tì nígbà tí mo rí news yẹn. Ẹ fẹ́ employ 500 àmọ̀tẹ́kùn sí èho Ondo State. Mélòó ni wọ́n gan tẹ́lẹ̀? Pẹ̀lú nǹkan tó wà lẹ́yìn, ṣé pẹ̀lú àwọn tó wà lẹ́ tẹ́lẹ̀ yẹn àti 500 yẹn, ṣé wọ́n lè secure anywhere ní Ondo State? Gbogbo yín kàn jókòó, ẹ kàn ń fi life and property ọmọ Yorùbá, ẹ kàn ń ṣe bó ṣe wù yín, ẹ ń ṣe bó ṣe wù yín, ẹ ń ṣe bó ṣe wù yín. Nítorí pé ohun tí mò ń expect pé kí gbogbo yín ṣe sì ni pé kẹ́ pé gbogbo kẹ́ request gbogbo, kẹ́ ní kí gbogbo ohun tó ń jẹ́ hunter ọlọ́dẹ ìbílẹ̀ kẹ́ employ wọn pẹ̀lú arms tó dáa. Pẹ̀lú ohun ìjà ogun tó dáa, kẹ́ wá fún wọn lówó kán lọ fi tú ara wọn ṣe. Tútù ara wọn ṣe wo ni mo mean di wípé kán lọ fi ṣe ọkọ̀ ìbílẹ̀ sára wọn. Kọ́ dẹ̀ rówó fún ìyàwó àtọmọ ńlé ọlọ́dẹ ìbílẹ̀ kọ̀ọ̀kan. Nítorí pé àwa fúnra wa la máa secure ìlú olúkálùkù, ló máa provide security sínú ìlú wa. Ọlọ́dẹ Àkúrẹ́ àní sọ pé kó máa lọ sí Ìkàrẹ́ Àkókó, kò possible. Ọlọ́dẹ Àkúrẹ́ àní sọ pé kó máa lọ sí Ìkàrẹ́ Àkókó. Bẹ́ẹ̀ ni ọlọ́dẹ Ìgáṣẹ́ Àkókó àní sọ wípé kó máa lọ sí Òkìtìpupa. By now ó yẹ kí àwọn governors kí wọ́n ti reach out sí hunter association nílùú kọ̀ọ̀kan, kán ti mọ oyè tí wọ́n jẹ́ nílùú kọ̀ọ̀kan, kí wọ́n dẹ̀ bá wa ró wọn ní agbára. Kò ń sọ̀rọ̀ rúkútù lélẹ̀, a nílò training lọ ibi ìkórìtà tàti dé. Ohun tá a nílò ni pé ẹ gbé ọkọ̀ ìjà fún wa, ẹ já kojú ogun tó ń bọ̀, ẹ já kojú ogun tó ti wọlé dé. $60 million lénìí, $50 million lọ́la, $100 million lọ́túnla. Tó túmọ̀ sí pé ẹ̀yin ìjọba fúnra yín lẹ̀ ń ró àwọn bandits ilé agbára. Ẹ̀yin fúnra ara yín ni, nítorí pé àkọ́dítò àwọn ọmọ tí wọ́n fi kalẹ̀ yẹn àti àwọn tí Erukuli Kwara State, according to that information, wọ́n ní federal government bá wọn negotiate.
tó túmọ̀ sí pé wọn ò fi wọ́n kalẹ̀ free, tó túmọ̀ sí pé wọ́n san owó ni kán tó rìlíìsì wọn. ẹ wá ń sọ fún mi pé ẹ mọ bí bandit ṣe ń kókọ ogun wọlé. ẹ sọ fún mi pé ẹ mọ bí bandit ṣe ń rí fọ́ndà wọn ló tún fẹ́ rí ju ìyẹn lọ. nígbà tí wọ́n jíyàn gbé, ìjọba àpapọ̀ tó yẹ kó sẹ́ǹdì àwọn agbófinró lọ kọ́ lọ kojú wọn, ó wá di pé ìjọba àpapọ̀ wá ń bá wọn negotiate. àmì tí ń fara wọn, àmì tí ń ṣe kínni, àmì tí ń fara wọn. nítorí pé ẹ̀yin àgbàlagbà, ẹni Sunday tó bá máa dá, ẹni Sátidé láti mọ̀. ǹjẹ́ ọ̀nà àbáyọ wà báyìí? tí ọ̀nà àbáyọ bá wà, ṣé ẹ̀yin ìjọba, ẹ̀yin tẹ́ jẹ́ ìjọba ilẹ̀ Yorùbá, ṣé ẹ fọwọ́ sí? ṣé ẹ̀ gan ń wá kí àtúnṣe wà? nítorí pé a rí i pé ó dàbẹ̀ ni pé Gumi gan ló ń control gbogbo yín gan pátápátá ń sìn. gbogbo akọ̀tì ẹ̀ ṣe ń pariwo, a ṣe ń pariwo kí lorúkọ ẹ̀, federal government ni. ó ṣò wípé even ẹ̀yin tẹ́ jẹ́ governors, Gumi gan ń pàṣẹ fún yín. a rí i pé ẹ lè gbéná wojú àwọn ọmọ tó ń jẹ́ àwọn ọmọ Gumi. a rí i pé ẹ lè gbéná wojú wọn. àwa táwa jẹ́ ọmọ lílùú náà, kí la dúró fún, kí la ṣì ń wò? kí la ṣì ń wò by this time? gbogbo wa dákẹ́. 11 22 33 44 55 lọ́mọ wọn èèyàn wọgbó. mílíọ̀n lọ́ fi ń gba ransom, wọ́n fi ń bèèlè wọn èèyàn. wọ́n á tún mú àwọn èèyàn wá, wọ́n á tún bá wọn sùn núgbó. kí ni way out? ẹ̀yin lídà ilẹ̀ Yorùbá, ṣé ẹ mọ̀ọ́mọ̀ ń ṣèkà fún wa ni? ṣé ẹ mọ̀ọ́mọ̀ ń ṣèkà fún ọmọ káàárọ̀ òjíire ni? ẹ wá ṣetán, ẹ wá lọ ń gbé bọ́jẹ́ẹ̀tì kiri, ẹ ti lọ ń sáìn bọ́jẹ́ẹ̀tì kiri. ó ṣòwò wípé ẹ kí ẹ pẹ̀lú life anybody nílẹ̀ Yorùbá. ẹ kí ẹ bí àpò tí yín ṣe máa rú gọ́gọ́,
tí ẹ máa rí owó ará ìlú fraud, ohun tí ẹ wà after nìyẹn. ẹ̀yin influencer náà gbogbo yín ẹ dákẹ́, kò sí kankan tó sọ̀rọ̀ nù yín. gbogbo ẹ̀yin celebrity gbogbo yín dákẹ́, kò sí kankan tó sọ̀rọ̀. àgbọ̀ pín lẹ́nu wọn. oyè tó kọra ìwò ni o, ó bọ̀ wá kọra ẹ̀dẹ̀. oyè tó ṣe kíni, oyè tó kanra ìwò ó ń bọ̀ wá kanra ẹ̀dẹ̀. nítorí pé mo mọ̀ pé fíìmù tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí, mo mọ̀ pé wọ́n á ṣe fún everybody. kò sí bẹ́ẹ̀ fẹ́ escape ẹ̀, wọ́n á ṣe fún everybody. everybody máa jẹ breakfast. bẹ́ẹ̀ni everybody máa jẹ́sẹ̀. pẹ̀lú bó ṣe ń lọ yìí o. ọba ò sèfù, ìjòyè ò sèfù, ọmọ lílù ò sèfù. ó dàbí bàbá mi kan tí wọ́n bá mi sọ̀rọ̀. àjọ wà nínú ìrìn àjò náà ni wọ́n ní kí wá ní àtúnṣe sí, kí ni solution sí. mo ní bàbá kò sí solution. ọjọ́ tí ẹ̀yin ti ń sá kiri tẹ́ ń fi iṣẹ́ yín kalẹ̀, tẹ́ ń sá sọ́tún sá sókè, tẹ́ ti ń pariwo fún wọn, kí ni ó jẹ́ kán gbọ́. mo ní kò tí ì sí solution. ẹ jẹ́ kó ṣe máa lọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kó máa lọ. ọmọ Yorùbá fúnra wọn ṣé wọn gan rẹ́dì? wọn ò rẹ́dì. olóyè Adéyẹmọ Ìgbòho ṣá, bàbá yẹn wá dàbí ọ̀tá, ó dàbí ọ̀tá tó pa yín lọ́mọ. bẹ́ẹ̀ ni bàbá yẹn ṣe rí sí ọ̀pọ̀lọpọ̀ yín. ọ̀pọ̀lọpọ̀ yẹn ọmọ Yorùbá kì í ṣe àwọn ìjọba nìkan o, ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá olóyè Ìgbòho ṣá wá dàbí ẹni tó pa wọ́n lọ́mọ. ẹlòmíà àtẹ̀tú jáde síta, agbẹnu síta, àánú ti lọ gbowó, olóṣèlú ti ń ṣiṣẹ́ fún sìn, kò rẹ́dì ti Yorùbá mọ́. bàbá ẹ̀ tí ò gbowó lọ́wọ́ olóṣèlú kò ṣe jáde síta kó náà wá gbèjà ọmọ Yorùbá. àsọ àní tó bá máa tó ìgbà kan, oore ọ̀fẹ́ tí ẹ rí, tí ẹ kàn rí lọ́fẹ̀ẹ́ ló fù, á dífíkọ́tì láti rí padà o. ẹ rò bóyá irọ́ ni. gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire by this time mi expect pé ó yẹ kí gbogbo wa ṣì jókòó sínú yàrá wa ká má lè jáde síta. ó yẹ kí gbogbo wa ti tú ká ti fọ́ sí tàǹsì, ká ti fọ́ lọ sí àwọn gọ́ọ̀mẹ̀ntì house wa. torí pé mi ì mọ̀ kan tí àwọn gómìnà tán sì lè sọ pé wọ́n ń ṣe by this time tí gbogbo wọn sì dákẹ́. ìmíì lára wọn ò tí ì ọ́ta statement ẹyọ kan pẹ̀lú bó ṣe hot sí everyday yìí, kò tí ì sí ìmíì ò tí ì ọ́ta statement ẹyọ kan lára wọn. lẹ́yìn Ayédàtiwá tó sọ pé òun máa fẹ́ employ 500 àmọ̀tẹ́kùn báyìí àdàràdà 500 àmọ̀tẹ́kùn sí èyí Ondo State 500, just 500 pẹ̀lú insecurity ṣé 500 yẹn náà láṣọ láti Àkúrẹ́ títí lọ dé Àrígídí Àkókó lọ títí lọ dé Èrìtì Àkókó padà sí Òkìtìpupa àwọn ẹsẹ̀ odò wọn yẹn
ẹ kàn mọ̀ lẹ́yìn pípù yẹn, ẹ kàn ń risk life, ẹ kàn ń risk life àwọn èèyàn, ẹ ń risk life àwọn èèyàn. Ó kù díẹ̀ káàtó fún yín. Àwọn ọmọ Gúnmi, ó ṣeéṣe kó jẹ́ pé bóyá èrò tí yín ni pé àwọn ọmọ Gúnmi máa fi yín lẹ̀ tó bá ti pa àwọn ará ìlú yín tán, ẹ̀yin gan máa lọ pẹ̀lú wa. Bẹ́ẹ̀ni, ẹ̀ tí mọ agenda wọn ni, bóyá ò ló jẹ́ kẹ́sì ń ṣe wá bẹ́yẹn, kò tí ì yé yín dáadáa ni. Everybody ló máa jẹ́, everybody ni. Ẹ padà sí Afghanistan kẹ́ lọ wo bó ṣe ṣẹlẹ̀. Sísí fíìmù ni, àjọ ní wò tán ni. Bẹ́ẹ̀ni, àjọ ní wò tán ni o. Nǹkan tí a fi lè jọ wò tán ò ní pé kẹjá foríkorí, kẹjá fi kùlùkùlù, kí action wà, kí Fúlàní gan máa mọ̀ pé àwọn ilé ti bínú tán. Ọba tó bá ṣe yánmà ẹ àrẹ́sì ẹ̀, ìjòyè tó bá ṣe ẹ àrẹ́sì ẹ̀, ọmọ lílu tó bá jẹ́ alábọ̀ ẹ àrẹ́sì wọn. Ṣùgbọ́n kò sí action, kò sí anything. Olúkálùkù ń ṣe ilé tó wù, nítorí pé ìdí tí mo fi sọ ilé ni pé àwọn alábọ̀dé wọn náà wà, àwọn tó jẹ́ alábọ̀dé fún wọn, wọ́n wà lẹ́rìn wa náà, tó pera wọn lọ́mọ Yorùbá. Bá ṣe rí ọba bẹ́ẹ̀ la ṣe rí ìjòyè. Àmọ́ba mi báyìí tó yẹ pé ẹ̀rín ìgboro rántí ni Fúlàní ti ń bá da màálù ẹ̀. Kò dẹ̀ sí ọmọ ìlú ẹ̀ tán bí da kó sọ̀rọ̀ sí Fúlàní. Ọgbà ẹ̀wọ̀n nìyẹn tí a mọ̀ dáadáa ní o, ohun tí a mọ̀ ní o. Ilé òun ṣe lé tí ó jìnnà sí wa rárá o. Àwọn ọmọ ìlú ẹ̀, àìmọye àwọn ọmọ ìlú ẹ̀ tó wà lé ọgbà ẹ̀wọ̀n torí pé wọ́n sọ̀rọ̀ sí Fúlàní tó da ẹran nínú àdúgbò lẹ́rìn ìgboro. Irú ọba yẹn tó bá wa fi páńpẹ́ òfin kan fi gbé, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá ti ń ṣe bẹ́ẹ̀ yẹn ẹ máa mọ̀ pé òun gan náà ó máa mọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ẹ̀yà tó kù ti rẹ́dì o, gbogbo àwọn ẹ̀yà tó kù wọ́n ti rẹ́dì. Tó bá wù àwa náà, ẹja dákẹ́, ẹja jọ máa wò. Wọ́n á pín kárí, wọ́n á pín kárí. Kan tí ò fi ní kárí ò ní wípé kẹjí kí gbogbo wa ká lọ múra, kẹ́yìn olórí wa kẹ́dẹ̀ ṣí wa ńlẹ̀. Ẹ ṣí wa ńlẹ̀ ti ọ̀gẹ̀dẹ̀ ní ọ̀rọ̀ Fúlàní, kò tó ohun tá à ń yọ̀ dábẹ́. Bẹ́ẹ̀ ni, kò tó ohun tí à ń yọ̀ dábẹ́. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o, agbára ṣe wọn tó nílẹ̀. Ẹni tó bá ní kílẹ̀ Yorùbá bàjẹ́, ẹni wọn á sùn kò ní jí mọ́ o. Ẹni tó bá ní kílẹ̀ Yorùbá bàjẹ́, ilẹ̀ alanu á gbé irú ẹni bẹ́ẹ̀ mì, ilẹ̀ á gbàbọ̀dè fún irú ẹni bẹ́ẹ̀. Ilẹ̀ á bẹ̀rẹ̀ sí ní máa gbóná mọ́ irú ẹni bẹ́ẹ̀ ni. Ẹni tó bá ní kí ilẹ̀ Yorùbá wípé òun fẹ́ kógun ja ilẹ̀ Yorùbá, á sùn kò ní jí mọ́ ni o. Irú ẹni bẹ́ẹ̀ á sùn kò ní jí mọ́. Ògún á fi ẹ̀jẹ̀ irú ẹni bẹ́ẹ̀ á fi wẹ̀. Ṣàngó á fi ẹ̀jẹ̀ irú ẹni bẹ́ẹ̀ á fi wẹ̀.
ẹ̀jẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ni ẹni tó bá ní òun máa kógun ja ilẹ̀ Yorùbá àwọn onílẹ̀ wọ́n á bá wa ta ẹ̀jẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kalẹ̀. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ la ṣe rí o. Yálà Yorùbá ni, yálà Haúsá ni, yálà Fúlàní ni, yálà Ìgbò ni, tó bá ní òun máa sọ ilẹ̀ Yorùbá di ahoro, Ọba mi Èdùmàrè á bá mi ta ẹ̀jẹ̀ wọn kalẹ̀. Wọn àìrójú àìráyè á bẹ̀rẹ̀ sí ní bá wọn. Gbogbo ẹ̀dá alààyè tó bá ti ń ro ibi sí ilẹ̀ Yorùbá yẹn, àìrójú àìráyè á bẹ̀rẹ̀ sí ní máa bá gbogbo wọn. Wọn ò ní ìrúyè o. Ìnira á bẹ̀rẹ̀ sí ní máa wọlé bá wọn. Agbára àṣẹ wọn tó nílẹ̀. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí. A kí pé a kú weekend. Bẹ́ẹ̀ ni mo kí ọ̀gá mi Mr. Ọláyọmí Kóìkí pé wọ́n kú weekend o. Wọ́n kú iṣẹ́ takuntakun, wọ́n kúkú lè dá. Mo kí olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà. Mo kí ń sà pé ẹ kálẹ́ o, ẹ kúkú lè dá. Ẹ kú àdúró ti ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ ni mo kí bàbá wa Professor Adébánjí Akíntóyè. Bàbá, agbára àṣẹ wọn tó nílẹ̀ ẹ máa kó wa délẹ̀ lérí o. Ọwọ́ yín méjèèjì ò lè fi gba ẹ̀tọ́ yín fún àwa ọmọ Yorùbá. Ẹ máa fi gba ẹ̀tọ́ Yorùbá fún wa. Àní wá yín tì o. Ẹ ṣé gan ni. Koiki Media will bring the word closer to your doorstep. Gẹ́gẹ́ bá ti mọ̀, èní ni ọjọ́ 28 oṣù kọkànlá ọdún ya 2025. Kí ẹ̀yin olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí, a tún máa pàdé ní dédé àsìkò yìí lọ́la. Ẹ ṣé gan ni. Ó dàbọ̀.